Why now? Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ó ti ń lọ bí how many days now? Máa yóò kò gbé ìpèsè wá fún àwọn irúmọlẹ̀. Sorry, fún àwọn irúmọlẹ̀. Okay, àti irúmọlẹ̀ 1 àti irúmọlẹ̀ 2 kò sí ìpèsè for anyone. Ṣó fẹ́ kí bí pa wá ní? Máa yí jẹ́ ń try mi. Ṣé kò kí ń ṣe pé ó ti ṣe nǹkan tó lóun fẹ́ ṣe? Ó ti lọ change the location àbí? Kò gbé ẹ bọ́wọ́ sí ibi báyìí mọ́. Máa yí jẹ́ máa rí mi wò bí ìrọ̀. Ó máa mọ irú èyàn tí mo jẹ́. So, ó fẹ́ máa fi ebi pa èmi náà. I will let you know pé èmi gan mo yẹ wèrè. How do I do ọ? Ibo ló ní gbé lọ? Okay, ó jà pé wọ́n máa ń sọ wípé ẹ̀bọ oríta, which means oríta like this place now. I will go and search for another oríta. Ó jà pé ìkó wà lẹ́yìn bẹ́ẹ̀. Jẹ́ kí n search. If I go, tí mo bá fi lè bá ẹbọ yẹn, màá jẹ igbá mi tún fọ́ igbá yẹn. Very stupid person. Ó fẹ́ máa fi bí pa àwọn irúmọlẹ̀ yìí náà. Ó jẹ́ ewé ẹ̀ lókùn kan. Àbí ká tẹ̀sán kí o sí ara. Orí ti máa ń bẹ nínú àyà àti pípẹ́. Oògùn tí ò jẹ́ ewé ẹ̀ ni ò sí rárá. Ewé wò. Àyìndé ògún tí dáadáa lọ wà àbí àyọ gbà lágbà Ọlọ́run. Èmi ti sọ fún ọ pé kò tí ò ṣeé ṣe. Gbé mi mọ ní èmi Atakoro ẹkùn tí ń jẹ kan lọ́wọ́ tí ń béèrè omi. Wo ẹkún ọbẹ̀ òun náà kò sí gbé tí ń bá àwa ò ní sóògùn kọ́ mọ́ jẹ́. Bẹ́ẹ̀ ni kùjẹ́kùjẹ́ òṣogùn tiẹ̀ kọ́ mọ́ jẹ́. Ògùn táyà bá sì rẹ̀ lẹ́ni kọ́ jẹ́. Bẹ́ẹ̀ ni mo ti sọ fún ọ pé kò sí tí ò ṣeé ṣe. Kò sí kankan tí ò possible. Mo ti sọ fún ọ bẹ́ẹ̀ ò ní kú mọ́. Èmi ò sọ bẹ́ẹ̀ fún ọ. Tó ẹnìkan bẹ wọ́n pè ní àìkú. Awo rẹ̀ la fẹ́ ṣe fún ọ̀hún. Àìkú jọ́ kìíní àná. Òun náà ni àwa tá a ṣe awo fún náà rèé ní àti àwọn ọ̀rẹ́ mi awo kọ̀ọ̀kan lájọ tí àjọ ti tẹ̀wọ̀n fún. Òkú mọ́ ń bẹ láyé dòní. Wọ́n náà ní kú mọ́. Èmi ò sọ bẹ́ẹ̀ fún ọ. Àgbà kí ni jẹ́ pé kò ṣeéṣe. Ó possible. Ó lè kú mọ́ fọkàn rẹ balẹ̀. Ìtẹ́ rẹ náà mo wá sí àwọn ewé rẹ náà mo wá já fọkàn rẹ balẹ̀. Ẹgbẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń pọ̀ fúnra mi ní pọ̀ fúnra mi ní pọ̀ tó gbọ́ ọ̀ká rẹ̀ láyé. Olórí burúkú lórúkọ máa yí ọ. Why you fit disturb life mi báyìí? Àyínú mo mọ̀ wípé oríta ni wọ́n máa ń gbé bó sí. Mo wo oríta tó wọ́n bẹ̀ yẹn, kò sẹ́bọ̀ ń bẹ̀. Again náà, kò sí ẹbọ kankan bí. Kí ló tí màá yìí fẹ́ máa fi bí pa mí náà? Ó dẹ̀ fẹ́ máa disturb àwọn irúmọlẹ̀. Oh my God, what do I do now? Ibi dẹ̀ ń pa mí. Máa yí fọ́kọ̀ pọ̀. Kí ni mo fẹ́ ṣe náà? Ẹbọ àwọn irúmọlẹ̀ tí wọ́n fi ń gbéra náà, wọn ò tún gbé yẹn wá. Lójú àìkú o. Oh my God. Why you go? Ayé làwọn fi sílẹ̀ lọ. Olórí burúkú tí ń jẹ bọ̀ sálú ayé. Máa yẹ fọ́kọ̀ pọ̀. Èkì ṣé agreement wà lẹ́lẹ̀? Why did you change the location of ibi tẹ́ ń gbé ẹbọ fún àwa irúmọlẹ̀? Ṣé fẹ́ kí àwa irúmọlẹ̀ ká máa disturb ọ̀rẹ́? Ẹ rò pé ẹbọ yín ó máa fi kò ní ó máa jàbẹ́ yẹn? Ẹbọ yín ò lè fi nà tẹ́ bá ti. Ibi ní ọ̀pá ọ̀pọ̀ wọ́n ṣe wà yìí lágbára Ọlọ́run ara lágbára àwọn irúmọlẹ̀ tó ń jẹun wọn fún òní ló ń jẹjẹ ní. Ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. Ó ní ìwọ ti wá mi débi tẹ́ni máa ń gbé ẹbọ sí ìlú ìlú ẹbọ. Àwa ti ṣéǹjì ibi tá à ń gbẹ́bọ sí torí ìtú.
Ibo la ń gbé síbẹ̀. Sọ ìyá rẹ̀. Kí n sọ bí tí mò ń gbé sí fún ọ. Wọ́n tún máa rẹ̀ bu ẹbọ mi lójú ọ̀nà. Ọmọ kẹ́bọ jẹ́. Láì según kọ́ ọmọ kẹ́bọ jẹ́. Kò ń ṣe pé mò ń kẹ́bọ jẹ́. As in, I am representative àwọn irúmọlẹ̀. Ó gé ebi ò lè má pa ara yé kí ara ọ̀run máa jẹun náà. Jíjẹ sọ fún ọ, ibi ní pakọ mẹ́nẹ́mẹ́nẹ́ kú. Ibi ní ọ̀pá òkú ló sì gbà bẹ́ẹ̀ ní oúnjẹ kankan jẹ náà. Lágbára Ọlọ́run, lágbára àwọn irúmọlẹ̀ tó ń jẹ oúnjẹ wọn. Ibi ní ọ̀pá òkú ọ̀ní oúnjẹ jẹ. Wọ́n tẹ̀bí kan tó ṣe ọ̀dọ̀ mi ni. Ó dùn mí. Èmi kàn mú mọ́ra ní tó ìyá rere. Wọ́n kọ́ ẹbọ mi jẹ. Wait, sórí ọ. Nígbà tẹ́yìn tẹ́ gbé oúnjẹ kalẹ̀ tí ẹ ń bínú. Àwọn tó lóúnjẹ ńkọ́ kí lè fẹ́ káwọn ṣe? Ṣé ilẹ̀ ní ní ṣe bí ẹ pèsè ẹ̀ fáwọn irúmọlẹ̀ yìí? Orí ẹ ló burú. Olùsí olè. Wo èèyàn tí ó bá fẹ́ kí ebi ọ̀pá o yóò wá iṣẹ́ sí ni. Ará ayé tí ó bá níṣẹ́ ebi ọ̀pá bíjẹ báyìí olè. Lọ́rí jẹ́ sọ fún ọ ọjọ́ tó o bá tún wá dènà dèmí tó o bá bá mi sọ ọ̀rọ̀ ẹbọ ṣẹlẹ́bọ kò ṣẹlẹ̀ lọ́dọọdún. Ọ̀run ìbọrẹ́ o lẹ̀kẹ̀ rẹ ni o. Tí n bá kò bọ́ tí mo kò bọ́ gbòòrùn ẹ̀ wò tí n bá kò bọ́ ahọ́n rẹ̀ gùn tó báyìí kò tún ní wọlé mọ́ láíláí. Àti oúnjẹ tí o jí gbé àtèyí tó fowó rà àtẹ̀bọ àti pèsè àtomi ò ní rí kẹ̀kẹ́ jẹ mọ́ ọ wà gbẹ̀kú. Mo sọ bẹ́ẹ̀ fún ọ lóṣù. Lórí ọ̀rọ̀ ẹlẹ́bọ yìí náà. Kò tó ń torí àbí kí n fọ́ ní etí bí ẹ̀bùn olè jẹ́bọ̀jẹ́bọ̀ lọ lè wá tẹ́tẹ́ má jẹ́bọ̀ mi mọ́ lọ lè wá tẹ́tẹ́ olè lọ lè wá tẹ́tẹ́ olè lọ wá tẹ́tẹ́. Òdodo ọ̀rọ̀ tó ní màá ní sọ. Adédùbí tó bá ṣe pé mo ṣiṣẹ́ náà ibi ò ní máa pẹ́ mí. Okay, maybe iṣẹ́ kan náà làwọn ṣe bẹ́ẹ̀ maybe I'm just following him. Bàbá ìṣẹ́lú ayé bàbá ìṣẹ́lú ọ̀run wait na.